Olami and. Emma frying space you. Emma frying space you ever together. Yeah. And action. Ẹ káàbọ̀ ẹ kúrì. Ó dà pé ààrẹ ní Ẹ̀yin wà. Níbo lẹ wá ń lọ? Ẹ̀yin ààrẹ wọn obìnrin. Ìlú Ayédèdú là ń lọ. Ayédèdú. Bẹ́ẹ̀ni. Ṣé wọ́n sì ṣàlàyé ìlú tẹ̀ ń lọ fún yín? Bẹ́ẹ̀ni. Ayédèdú. A sì tó òṣùpá bíi mẹ́ta ké tó lè dá Ayédèdú. Ìlú Wádẹkẹrẹ kò jìnnà síbi tá a wà yìí. Ẹ dúró náà, ó dà pé ìlú ni mo rí lọ́wọ́ yìí. Alágbe ni yá bí. Baálé wa nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tẹ́ ẹ kó dání yìí. Kódà tẹ́ bá wá